dédé àsìkò yìí, mo kí ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò bá fẹ́ dé. Orúkọ mi ni Dr. Aviz Abolade tí mo jẹ́ ọmọ bíbí bàbá Arámidé ní ìlú Ìníṣà Oyèmọjọ. Èmi lọ́mọ akógbó rajó, ọmọ afiyànrin jẹ ẹ̀kọ́ gbóná. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé lórí ètò yìí mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìtọ́jú ara wa. Eléyìí tí mo mú wá fún wa lónìí, ó ní fún àwa ọkùnrin. Àwa ọkùnrin, àwa ni a ní eléyìí. Ẹ̀yin obìnrin náà ń bọ̀ ní kòpẹ́kòpẹ́, ó ń bọ̀ ní kòpẹ́kòpẹ́. Kí ni nǹkan tí a máa lọ wá? Àwa ọkùnrin, iṣẹ́ yìí ni iṣẹ́ àgúnmu àlékó tó dájú dáadáa. Àgúnmu àlékó tó dájú dáadáa. Ìwọ tó jẹ́ pé okó rẹ̀ ò le mọ́, àbókò rẹ̀ ti kú kò ṣiṣẹ́ mọ́. Bá mi gbìyànjú iṣẹ́ yìí, torí pé tó kó ọkùnrin bá kú, ó lágbára díẹ̀ o. Ìyàwó di ìyàwó oníyàwó, aya ó daya láya. Kódà ẹni tí ò yẹ kó gorí obìnrin, àfokó lọ̀ yóò sì gbà, torí pé okó ọkọ ti kú nínú ilé. Ẹ gbìyànjú iṣẹ́ yìí, ẹ gbìyànjú ẹ̀kẹ́ fún mi lábọ̀. Àjá àbálẹ̀ ni, àjá àbálẹ̀ ni. Ẹ bá mi wá ìkarahun ìgbín. Ìgbín tá a ti jẹ, ilé ìgbín, òun náà ń pè ní ìkarahun. Ẹ bá mi wá kó pọ̀. Ẹ wá rí ìkarahun ìgbín yìí, á jò níná ni. Àwọn tó máa ń dáná èédú àbí náà igi, ẹ ká fi síbẹ̀ kó jó. Tó bá ti wá jó, ẹ jẹ́ ká lọ̀ kó kúnná dáadáa. Ẹ bá mi wá orógbó gbígbẹ. Bó bá sì wà lè lótútù, á gún, á sá tí ó gbẹ náà ni. Ẹ bá mi wá orógbó gbígbẹ àti atare. Orógbó gbígbẹ, atare pẹ̀lú fòfó òkun. Fòfó òkun yìí, ẹ bá lọ́dọ̀ àwọn elékulẹ́ja, ẹ sọ pé ẹ fẹ́ ra fòfó òkun. Funfun ni, yóò funfun níní, yóò funfun níní ni. Orógbó gbígbẹ, fòfó òkun àti ìkarahun ìgbín pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí kò tí ì gbó púpọ̀. Orógbó gbígbẹ, atare, fòfó òkun. Ẹ̀rí ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ká sá gbogbo ẹ̀, jẹ́ ká wá gún papọ̀ mọ́ gbogbo èròjà yìí. Tá bá ti gún, ìkarahun ìgbín nìkan là á sun o. Tá bá ti wá gún, a máa sá tí ó gbẹ dáadáa. Fòfó òkun yìí, á wá há sínú rẹ̀ funfun yẹn, á há sínú inú ẹ̀. Tá bá ti há sínú ẹ̀, ẹ ká wá lọ̀ papọ̀ mọ́ ara wọn. Bàbá, ẹ ká máa fi fọ́ ẹ̀kọ mu ní gbogbo ìgbà tó bá wù wá. Ẹ ká máa fi fọ́ ẹ̀kọ mu. Tá bá ti wá há tá ti lọ̀ tó kúnná, ẹ bá mi wá oyin ògidì. Oyin ògidì, á wá da powder yìí sínú oyin ògidì. Bá ti wá dà sínú oyin ògidì, ẹ jẹ́ ká rò papọ̀ kí a máa mu síbí kọ̀ọ̀kan. Síbí kan ní àárọ̀, síbí kan ní ọ̀sán, síbí kan ní alẹ́. Oyin ògidì, oyin ògidì ni o. Inú ẹ̀ ni á dà sí. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí, ẹ bá mi like kí ẹ comment. In case of those that do not understand Yoruba language very well, what I would like to share with you people today is how to treat a person that's man who is not working again, or you have quick ejaculation or weak erection. Try these tips. It's small, but it's mighty. Go and look for 1 complete alligator pepper, 1 complete alligator pepper, and bitter kola
You can use fresh one. You can use dry bitter kola. You can use fresh one, fresh bitter kola. You can use dry one. And Yoruba call one thing fofokun. You can get it where they sell herbal items. Go to where they sell herbal items. That you need fofokun and snail shell. Snail shell. Burn the snail shell. Burn it very well. Grind it. Keep it for one place. Then pound the bitter kola and pound the bitter kola and one complete alligator pepper and unmature plantain, unripe one, unripe plantain, unmature one. Dry it. Pack all these things. Dry plantain, dry it. Dry plantain and bitter kola with one complete alligator pepper. Pound it very well. Dry it. Dry it. Grind it. Let it turn to powder. Then look for fofokun. Just use knife to peel that fofokun, that white thing. Just use knife to you can use knife, you can use spoon to peel that thing. Grind it together. Mix the snail shell. Mix it together. Mix it very well. Look for original honey. Put this powder inside original honey. Mix it very well. Drink one spoon in the morning, one spoon at night. You can use it 3 times in a day. If you don't have chance, just take it 2 times in a day. One spoon in the morning, one spoon at night. One spoon in the morning. Very early in the morning, take one spoon in the morning, take one spoon at night. That is it. It's small, but it's mighty. Please don't forget to share it. Don't forget to like. Don't forget to comment. Thanks for watching. Bye.